Mo kí gbogbo ọmọ Yorùbá tó ń gbọ́ mi pátápátá níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Iṣẹ́ kan ni mo mú wá fún wa lónìí. Iṣẹ́ oṣólẹ̀ tó máa ń mú owó wá ni. Kì í ṣe pé àlùjọ̀nnú kan ló máa gbówó wá. Ẹnu iṣẹ́ wa náà láti máa rí owó náà. Ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kẹ́ ẹ wá gbádùn mi. Ẹ jẹ́ ká wá orí ejòlá tó bá tóbi díẹ̀, orí ìsèbé náà tó bá tóbi díẹ̀. Ẹ ká wá méjì ká kó sínú apẹ ìjó nǹkan. Ẹ jẹ́ ká mú ẹyẹlé, yálà ẹyẹlé funfun ni àbí èyíkéyìí, ẹ jẹ́ ká fi sí i. Awọ ẹkùn tó tó ọwọ́ wa méjì, ẹ jẹ́ ká kó sí i. Ìyẹn ọwọ́ ẹni tó fẹ́ ṣiṣẹ́ yẹn gangan àbẹ́ ẹni tó ní iṣẹ́ yẹn gangan la máa fi wọn awọ ẹkùn náà. Ètò bá ka ọwọ́ ọ̀tún á fi sí i, ètò ká ọwọ́ òsì á fi sí i. Ẹ jẹ́ ká wá jó pọ̀. Tá bá ti jó pọ̀ tán, a fòdìdí atare kan náà sí i. Tá bá ti jó pọ̀ tán, ẹ jẹ́ kí a kó lọ́ṣẹ. Tá bá fi ọṣẹ dúdú, tá bá fi kó yẹn, lọ́fíndà Soso Arabia òní a máa fi pò. Tá bá ti fi pò tán, ẹ jẹ́ ká kó sínú ike funfun. Láyé àtijọ́, inú ìgbá náà máa ń kó sí, ìgbá ọlọ́mọrí. Ṣùgbọ́n tá bá kó sínú ike funfun gẹ́gẹ́ bí tìgbàlódé, ìyẹn ò sọ pé kó má ṣiṣẹ́. A máa fi wẹ̀ láràárọ̀. Ẹ má gbàgbé pé èmi máa ń sọ fún wa pé ìdí tí mo fi ń ṣe àwọn fídíò yìí òun náà ni láti polówó ẹgbẹ́ kan. Orúkọ ẹgbẹ́ náà ni Association of Africa Tradition and Culture. Ẹgbẹ́ tá ti ń kọ́ra wa ní bó ṣe ń lo ewé àtegbò láti máa fi gbé àṣà àwọn baba ńlá wa ga. Ẹgbẹ́ náà kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. N tá à ń ṣe ń bẹ̀ òun náà ni pé à ń gbé àṣà Yorùbá lárugẹ. Muslim wà ń bẹ̀, Christian wà ń bẹ̀, pastor wà ń bẹ̀, àfáà wà ń bẹ̀, ẹni tí ó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ náà wà ń bẹ̀. Bákan náà, àwọn oníṣẹ́ ọwọ́, oníṣòwò gbogbo wọn ló wà nínú ẹgbẹ́ náà. Tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, àyè wà. Kì í ṣe ẹgbẹ́ òkùnkùn, bẹ́ẹ̀ sì ni kì í ṣe ẹgbẹ́ awo, kì í ṣe ẹgbẹ́ babaláwo. Ẹgbẹ́ tá ti ń fi ìmọ̀ jomitoro ìmọ̀ ni. Ntí àǹfààní tó wà nínú ẹgbẹ́ náà, intermagane òun náà ni pé tí èèyàn bá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, tó bá yẹ pé oògùn ẹyọ kan ló mọ̀, bóyá oògùn ẹ̀fọ́rí tẹ́lẹ̀ tó bá wọnú ẹgbẹ́ náà, á dìpọ̀ mọ́ oríṣiríṣi oògùn. Nítorí pé èèyàn bíi 200 ló wà ń bẹ̀ tó máa sọ nǹkan táwọn náà mọ̀ nípa oògùn ìbílẹ̀ tó máa fi kọ́ wa pé èmi náà mọ̀ ṣẹ́ báyìí, èmi náà mọ̀ ṣẹ́ báyìí. Tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, ẹ kàn sí mi lórí WhatsApp number mi 08028565188. Ẹ má pe nọ́mbà náà, WhatsApp message ni á dára fún wa.